àwọn àgbà wòlíì ti ń jáde lórí ọ̀rọ̀ Awikoko. Wọ́n ní dùdú rẹ̀ ti ń láta pọ̀ o, bẹ́ẹ̀ sì ni bàtà rẹ̀ ń ró kólákólá. Ǹjẹ́ ẹ sì mọ̀ pé tí bàtà bá ń ró kólákólá ó mà ṣetán àti yanu. Ẹ súnmọ́ bí o ẹ̀yin èèyàn mi. Ẹ tún wá fetí gbọ́yàwó ọ̀rọ̀ o. Ṣé rí wòlíì tó ń wọṣọ funfun yìí? Wọ́n ń jábọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ń ré bọ̀rọ̀ tí wọ́n sì ń fi sí Awikoko ìyún Rotimi Daniels. Wọ́n ń fi sí lára wòtòwòtò ní o. Eléyìí ò kì í ṣeré rárá tẹ́ ò bá gbàgbé. Ẹ rí i pé fàákájà kan ti bẹ̀rẹ̀ sí ní wáyé láàrin Prophet Olu Alo àti Awikoko tọ́rọ̀ òun sì ń jà rìnrìn káàkiri gbogbo àwọn ẹ̀rọ agbágbé láti bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ti ń jáde lọ́lọ́kan òjọ̀kan pé nǹkan tálágbáwé ń ṣe pé ó ti ń kọjá be careful o. Wọ́n ló ti ń gùgì kọjá ewé o. Wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ Awikoko àmọ́ ìròyìn ò tá fojú bà. Mo fẹ́ kẹ́ súnmọ́ bí kẹ́ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbọ́ làbárí ọ̀rọ̀ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run tí mo mú wá yìí. Bàbá yìí sọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ pé fọ́nrán àwọn oògùn ara bí ti ń wò mọ́ àmọ́ bàbá yìí wọ́n sọ wìnrìn nínú fọ́nrán ilé tí mo mú wá yìí. Ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́jẹ́ ń sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan. Kó tó di pé mo gbé yín débẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ lórí ìkànnì Àdàbà tẹ́ ò tí follow wa abẹ́ ò tí subscribe. Ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. Àgò kélébé kan náà ń bẹ notification bell ni wọ́n ń pè é. Ìyún gangan náà máa ta yín lólobó ní gbogbo kúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì dé ìnà pẹnu. Ó yá ẹ̀ ń so níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀. Àdàbà online TV òkè láwà téńté. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Rotimi Awikoko lẹ́yìn odi mo ti rí pé ọwọ́ Olúwa ti wúwo sí ẹ lára. Ọwọ́ Ọlọ́run ti wúwo sí ẹ lára. O rí ọ̀rọ̀ sọ mọ́. Balabala gbogbo tó kù tó ń sọ iná ń pè ní balablu. Balabala ló kù tó ń sọ. Èyí tó ṣe ń sọ pé mi mọ̀ bí tó ti rí ẹnìkan tó ń sọ̀rọ̀ tó ń pè ní comrade tó ń já bó ṣe ń sọ̀rọ̀ ní tó ń jábọ́ lẹ́nu ẹ̀. Listen to me, to the glory of God. Èyí tó ṣe ń sọ pé ẹ̀ ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi tẹ́ bá fẹ́ dífá yín dá àwọn tẹ́ bá fẹ́ pè é pè ẹ̀ ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi lọ́wọ́ gbogbo tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe mi ò bẹ̀rù anything gbogbo tẹ́ bá fẹ́ dá lára ẹ̀ dá lára sáà pé lórí ọ̀rọ̀ mi inú mi ló pẹ́ ti yọwọ́ lórí ọ̀rọ̀ abẹ́síkáyà torí pé ẹ̀ tó bẹ́ẹ̀ sáà pé lórí ọ̀rọ̀ mi ni ẹ sì ṣiṣẹ́ ṣe ń gbọ́ mi òyìn tí wọ́n sọ pé African Church ó gbọ́gbọ́n African Church mo ti sọ mọ́ àwọn fídíò mi bóyá ò gbọ́ rí má wulẹ̀ sọ pé ó gba fídíò kan lọ́dọ̀ àwọn African Church ó gba voice message kan. Listen to me, I was born and brought up in African Church. Ètò ìyẹn sọ pé ibẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni mo ti sọ mọ́ fídíò mi rí lọ sórí YouTube ló wà ní àwọn interviews tí mo ṣe àwọn TV stations tó ń ṣe interview fún mi lọ wò ó lórí fídíò wọn. I was born and nurtured in African Church. St. Paul's African Church ìlú péjú náà bí mi sí. Ṣùgbọ́n mi lọ sí ibẹ̀ wọ́n sọ fún ẹ wípé mi ò ṣe bàjẹ́ síbẹ̀. Àwọn náà dẹ̀ kì í ṣe èèyàn ibi ní St. Paul's African Church. Màmá tó bí mi was a strong pillar. Janet Moradeyo Oni orúkọ ìyá mi. She's a strong pillar in St. Paul's African Church. Àní ní diocese wa gan pẹ̀lú Lagos Central Diocese. She was a strong pillar. Ibẹ̀ mo ti ibẹ̀ àwọn ló sọ mí lórúkọ o. Àwọn ló ṣe naming ceremony fún mi. Ibẹ̀ mo dẹ̀ ti dìde and I'm a proud son of African Church. And up till now African Church still inviting me fún program. Ṣùgbọ́n mi mo sì wà ní Bethel African Church Ebute Meta just I think should be last year or yes. Ṣùgbọ́n mi tí n bá bàjẹ́ ni wọ́n ní máa ránṣẹ́ sí mi. Ibẹ̀ náà ti bí mi St. Paul's. The official headquarter wa nìyẹn Bethel African Church Ebute Meta. Ṣùgbọ́n mi ìgbà mo dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ first place mo ti ṣe so kò lè ṣe wádìí ẹ̀ dáadáa mo ṣe ń fún ẹ ní story mi. Ṣùgbọ́n mi Awikoko lẹ́yìn odi. Personal money mi la fi bẹ̀rẹ̀ foundation ní our Saviour's African Church ní Ẹ̀sà Òkè tó lọ bẹ̀. Àwọn bishop tí mo ti bá ṣiṣẹ́ Bishop Ogunṣeyẹ I think he is now retired. Bishop Ojumu, Bishop Adetoro, they are still there, they are alive.
wọ́n á sọ pé wọ́n á sọ pé àṣẹ òní doesn't have bad record with them. mi ò ṣe bàjẹ́ bẹ́ẹ̀. tó bá sọ pé ọmọ líle ni mí very very I don't bow for situations. Àgbẹ̀ tó bá pọ̀ wọ́n lè sọ pé mo stubborn, yes àṣẹ òní, that is àṣẹ òní for you, but mo sọ pé mi ò lẹ́bọ lẹ́rù, mi ò sọ pé mo pé o, I'm not complete. Jésù gan sọ pé òun ò kì í ṣe ẹni pípé, ó ní kò sí ẹni tí ó pé kọjá Ọlọ́run nìkan. ní tí Jésù lè sọ pé òun ò pé ńgbà náà ni pé ó wà nínú àgọ́ ara, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí mi ò ṣe pé yìí mi ò ní rẹ́kọ̀dù bàjẹ́. àwọn tó bá fẹ́ gba allegations lọ́wọ́ wọn jọ̀ọ́ make sure wípé ó gba allegation tí ó máa ní evidence. tó bá torí mo rí ẹ tó ń sọ pé prophet promise ẹ̀ ń sún ẹ̀ sí court, listen to me, jẹ́ kí n hint ẹ ní eléyìí, bóyá tí wọ́n bá sọ fún ẹ jẹ́ kí n hint ẹ. àwọn legal team ẹ tó sọ pé ó ní wọ́n kàn kó ẹ ní allegedly tó máa ń pariwo, wọ́n sọ fún ẹ pé nǹkan kan wà tó ń jẹ́ cyberbullying crime. wọ́n sọ fún ẹ báwo ló gbọ́n pé o ti commit cyberbullying crime. in many of your videos you have committed lots of cyberbullying crime. It's a criminal offence in Nigeria. tó jẹ́ wípé àwọn petition ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá rẹpẹtẹ lọ́dọ̀ IG. so whenever you are in Nigeria you are facing a cyberbullying crime. It's a criminal offence in Nigeria, yes. so àwọn tó petition ti pọ̀. so gbọ́ mi, àwọn tó dẹ̀kun tẹ́ bá ti rí pé ó ti ṣe bá cyberbullying sí yẹn forward petition lọ sọ́dọ̀ IG, ẹ jẹ́ kó wà ń bẹ̀. gbogbo yẹn lọ submit for petition yìí síbẹ̀, ẹ jẹ́ kó wà ń bẹ̀. whenever he comes to Nigeria he has a crime case to attend to. wọn kọ ẹ báwo ló máa pọ̀ ti ṣe commit for cyberbullying crime tó pọ̀ gan, allegedly nìkan ló ń defend cyberbullying. It's a criminal offence. so àwọn tó bá fẹ́ gba allegation nípa mi, tó fẹ́ fún ẹ, tó fẹ́ pè ẹ, tó fẹ́ send voice message sí ẹ African church or wherever, torí gbogbo àwọn ètò ti play yẹn tètè ní phone number wọn, torí tí wọ́n bá dé wọ́n gbọ́dọ̀ appear in court. gbogbo allegation tí wọ́n prove kọ́ mọ́ evidence ẹ̀ wá. so àwọn tó bá dé fẹ́ gbà náà kò ní ẹni báyìí pa African church ni African church gan tí èmi mọ̀ wọn ò ní sọ pé mo ṣe ohun tí ò dá sí ẹ, ṣùgbọ́n tá a bá ìpapà wàá sọ wípé nínú àwọn ènìyàn mi lè èèyàn ìka wà. àwọn èèyàn ìka yẹn jẹ́ kí wọ́n fún ẹ ní church tó ti ṣẹlẹ̀, date tó ṣẹlẹ̀ under bishop tí mo wà ń gbà náà, kí wọ́n fún ẹ ní gbogbo ẹ. bí bẹ́ẹ̀ kọ́ ìwọ nìkan ni wàá dá jẹ́jọ́ ní kóòtù, kó jẹ́ kó yí ẹ lẹ́ni. wọ́n lè sọ fún ẹ pé mo stubborn, yes I stand upon that. mo stubborn against anything that is not good, anything that is not godly, including you. ó bá àwọn pastor jà Awikoko lẹ́yìn odi, ó ń bá Jésù jà torí ó ń condemn Bible, ó ń condemn Christianity, ó ní gbogbo tó kọ sínú bí Bible irọ́ ni. that is where I have problem with you. I don't have problem with you when you bring out the dirty of the ministers of God. àti pé wọn ò dẹ̀ fún ẹ ní ààyè, Bíbélì ò fààyè sílẹ̀. ó ní Ọlọ́run ti sọ fún mi wípé òun ò rán ẹ ní iṣẹ́, Ọlọ́run ò mọ̀ ẹ́ rí, mi ìmọ̀ Ọlọ́run tó ní ó rán ẹ, Olódùmarè kan ló rán ẹ, àwọn àlùjọ̀nú kan ló ń gbé wá fún ẹ, àwọn ìbọra kan ló ń gbé wá fún ẹ. ẹ lè sọ pé Ọlọ́run ló ń bá ṣiṣẹ́, Ọlọ́run ní ò bóun ṣiṣẹ́, àbọ̀ Ọlọ́run náà kọ́ làwọn ń ké pé tó ń bá wa sọ̀rọ̀ ni. Ọlọ́run ní ò bóun ṣiṣẹ́, òun ò mọ̀ ẹ́ rí, òun ò gbéṣẹ́ fún ẹ. Sátánì ọ̀gá rẹ ní kò jẹ́ ká mọ̀ bóyá òun ló rán ẹ níṣẹ́. ẹni tó jọ̀gá ẹni kò sọ síta, sọ ọ̀tá ẹ̀gá ẹ̀ síta. anybody tó bá ti ń kick against Christ là ń pè ní antichrist. àwọn là ń pè ní principalities. You are kicking against the body of Christ, you are kicking against the Bible, you are kicking against the pastors. Olúwa ló sọnù ọ̀rọ̀ rẹ̀ wípé èmi ò fi ìdájọ́ mi sí ọwọ́ ìdájọ́ àwọn ìránṣẹ́ mi sí ọwọ́ ẹnikẹ́ni. so báwo lọ́lọ́ ṣe máa ń wọ̀ fìdájọ́ sọ́wọ́ ẹnikẹ́ni tí wàá tún wá jáde wípé ọ̀rọ̀ ẹni iṣẹ́ ṣé Ọlọ́run wá ń takò ọ̀rọ̀ rẹ̀ nínú Bíbélì ni. ó náà wọ̀ fìdájọ́ sí ọwọ́ ẹni ìdájọ́ àwọn ìránṣẹ́ sọ́wọ́ ẹnikẹ́ni. ẹni bá ṣe búburú Bíbélì ti sọnù ọ̀rọ̀ rẹ̀, ẹni bá ṣe eré kó máa ṣe nìṣó, ẹ̀tọ́ dà ṣe búburú kó máa ṣe nìṣó. èmi ń bọ̀ kọ́kọ́, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe rí. bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe rí ó gbà á. ẹni ìránṣẹ́ Ọlọ́run tó ṣe dáadáa yóò gbà á, ìránṣẹ́ Ọlọ́run tó ṣe búburú yóò gbà á. gbogbo wa la máa gbèrè, kò sí ẹni tí ò ní gbèrè, kò sí ẹni tọ́lọ́run ò ní fún ní èrè. everybody will be rewarded according to everything he has done under the sun. ẹni tó ṣe bàjẹ́ àwọn ọmọ ènìyàn
tó ṣe dáadáa fáwọn ọmọ ènìyàn yóò gbà. So you are not meant to judge. Láti inú bíbélì láti ìgbà tá a ti dé ilé ayé láti rí Júdásì láàrin àwọn ọmọlẹ́yìn Jésù àti rí Thomas àti rí àwọn tó ń fi ìjọ jẹun. Ìsọtẹ́lẹ̀ Jésù dẹ̀ ni ẹnìkan ò lè dá dúró ó ní wọ́n máa wá. Àwọn tó bá wá ṣe dáadáa kí wọ́n máa ṣe nìṣó, àwọn tó ń ṣe búburú kí wọ́n máa ṣe nìṣó. Dìdí nìyẹn tá a fi dá iná àpáàdì tẹ́yìn èèyàn máa ń pè ní ọ̀run àpáàdì. Èmi ò pè lọ́run àpáàdì torí kò sí ní ọ̀run, inú ìsàlẹ̀ ilẹ̀ ló wà. Ẹni bá ti ṣe búburú ń lọ síbẹ̀, ẹ bá ṣe rere ń lọ sọ́run. So Awikoko lẹ́yìn odi mo dẹ̀ rí pé ọwọ́ Ọlọ́run ti wà lára ẹ, ọwọ́ Ọlọ́run ti wúwo sí ẹ lára. Òun ló ṣe ń sọ̀sọ̀kúsọ gbogbo ètò òkú tó ń sọ yẹn náà ń pè ní balablu. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ kàn wá síbẹ̀ tẹ́ tí ó kó jọ sí inú ìgbèkùn tó pè ní liberation. It's not a liberation group, ẹ máa ń pè ní ẹbí elépè, curse family, ẹbí elépè, èpè ẹbí elépè lẹ́kọ̀ọ́jọ. Báwo ni yẹn ṣe máa sọ́pọ̀ ń kó yín síbi kan tẹ́ ẹ máa ṣépè ẹ̀ẹ́dẹ̀ ní ìsìníyè pé ẹni bá ti ń ṣe èpè eérú ni èpè tó bá ti dà ẹni tó dà náà máa ń fẹ́ lù. Ẹ ṣépè ọdún ọ̀lẹ́ tó bọ́ lọ́wọ́ èpè ẹ̀ẹ́dẹ̀ kó yín jọ síbẹ̀ yẹn iná ẹ̀ẹ́dẹ̀ jáde. Olúwa fún yín lómìnira. Gbogbo ẹni tẹ́jọ́ ọmọ lẹ́yìn Jésù tẹ́ ń tẹ̀lé tẹ́ wà nínú tẹ́ tí adìẹ mọ́ fọ́lọ̀ ẹ̀ kì í ṣe ní tẹ́ gbọ́dọ̀ tẹ̀lé. Bíbẹ̀ kọ́ á jẹ́ kí ẹ ṣiṣẹ́ sọ́lọ́run. Ẹ̀rí àwọn pásítọ̀ tán láwọn ti close church nítorí ẹ̀ àwọn ò ṣe pásítọ̀ mọ́. Á jẹ́ kẹ̀kẹ́ sí ẹlẹ́dàá tó dá yín, á jẹ́ kẹ̀kẹ́ sí òbí yín, á jẹ́ kẹ̀kẹ́ sí Ọlọ́run, á jẹ́ kẹ̀kẹ́ ẹ jẹ́ kúrò lẹ́yìn ẹ̀ kẹ́ tẹ̀lé Jésù. Ó ní kọ́nọ̀nà òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni tí ó bá ti tẹ̀lé Jésù ọ̀run ló àpáàdì inú náà àpáàdì ló lọ. Ó ní kọ́nọ̀nà òtítọ́ àti ìyè. God bless you ọmọ Ọlọ́run tí ẹ jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ yóò dára fún wa àmín. Ẹ tún káàbọ̀ padà èèyàn mi bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ẹ dákun ẹ dábọ̀ ẹ bá mi fi èròǹgbà tiyín lórí fọ́nrán yẹn ẹ bá mi fi sí abala àríwúsí nísàlẹ̀ fọ́nrán yìí ìyún comment section. Bẹ́ẹ̀ sì ni kí wọ́n bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Àmọ́ fẹ́yìn tí ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ afúngbà àkọ́kọ́ ni tẹ́ ò tí subscribe sórí ìkànnì yìí kílẹ̀ tún dúró dènà ṣé ò gbádùn wa ni àbá tẹ́ bá ń gbádùn wa ọ̀yá ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ ń sàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é èyí ò gangan náà máa ta yín lólobó ní gbogbo àkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹlẹ́gbẹ̀rà ńlẹ̀ àdàbà atún ti fò fẹ̀rẹ̀ awòlú sọ̀lódẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all.